àná sọ fún wa. nǹkan àbá àwọn tí wúyàn ọlọ́run ọbẹ̀ tí wa gan ó sì mọ̀ wá ọmọ pé àwọn nǹkan wúyàn kódà fẹ́ wẹ̀lú ní ìjọ ọlọ́run ọba lọ tí ó kó fẹ́ sẹ́mi yóò lé lẹ́mí ẹ̀ kankankankan kò sí gbọ́dọ̀ lé lẹ́mí rẹ tọ́lọ́run kò gbọ́dọ̀ lé ìfẹ́ nǹkan yẹn ò gbọ́dọ̀ lé lẹ́mí rẹ tó fi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run wá sa gbogbo tí èèyàn fẹ́ràn jù ú lọ àbí téèyàn fẹ́ràn jàǹdàbí lọ wá sà ọwá ní kúl. nǹkan àbá òkun. ọ̀rọ̀ bí ẹ̀yà wèrè yọ fẹ́ràn bàbá ẹ̀ ọ̀rọ̀ ní nǹkan àbá òkun tó bá pé àwọn bàbá yìí náà lè ń fẹ́. wà á búná òkun. bẹ́ẹ̀ bá yà wèrè yọ fẹ́ràn ọmọ rẹ̀ wà bùnà òkun àbífẹ́ ọmọ yìí náà tó bá pọ̀ lẹ́nu yìí. wà igi wà á nùkún. àbá ọmọ ya yìí náà nífẹ̀ẹ́ wọn pọ̀ lẹ́nu yìí. wà á sì wà á jùkún. àbífẹ́ ìyàwó rẹ̀ ojú rẹ̀ ìyàwó rẹ̀ lọ́ ń wá lọ́pọ̀ lẹ́nu rẹ̀. wà á sí ọ̀tùkún. àbá màlẹ́bí rẹ̀ fámìlì rẹ̀. wà á mú wà á lù ní kí tara butumu wá. nínú kéèyàn tó nífẹ̀ẹ́ òun lówó. àmọ́ wà á lù ní. owó òun ni ó ní igi tara butumu wá. tara butumu wá. àwọn owó tẹ̀ ń kójọ ní ẹsẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ máa kójọ kọjá yàtọ̀ nábì owó yìí náà ni kọjọ fẹ́ràn ọlọ́run owó yìí náà ni kọjọ fẹ́ràn nábì owó yìí náà ni kọjọ fẹ́ràn sí ọlọ́run owó tó jẹ́ lòmí ọ̀ràn tí a ti bọ̀ tán ipe yìí tán owó tán àwọn kankan tí ó kù àwọn tí wọ́n tẹ̀ láwọn ẹni ọlọ́run lánàá wọn ò gbà kankan bẹ́ẹ̀ ni wọ́n fi gbà wá bọ̀ wálé. wọ́n gbà kankan wọ́n gbà kankan kò sí tí wọ́n gbà wọ́n tún ná síbẹ̀ ni àyíwá gbà kankan ni wọ́n wá ṣe ìdímọ́ fáwọn ẹni ọlọ́run wọ́n tọ́jú wọn ọlọ́run ní tọ́jú wọn náà ń ṣe ọkùn àṣẹ́kù ọlọ́run kọ́lọ́run wọ́n sẹ́yìn ẹ̀kù kìí ṣe iṣẹ́ kékeré ẹni bá fẹ́ ṣẹ́kù láyé iṣẹ́ kékeré kó ṣe ẹni tó bá fẹ́ ṣètàn láyé iṣẹ́ kékeré kí ó ṣe gbogbo àwọn Abubakar wọ́n ń jólówó lọ́dọ̀ ànábì àmọ́ kéésì gba wọn lọ́dọ̀ ànábì wọ́n lówó wọ́n gbówó lọ́dọ̀ ànábì ni àwọn Usman dùnà ó fi àlùbáríkà ànábì wá ràn wọ́n ọwọ́ àpọ̀ sí wọ́n dàgbà nínú arísìkí wọ́n dàgbà nínú owó tán ọwọ́ akẹ́sìn níjọ wọn wà kọ̀ọ̀kọ̀ wọn wà kọ̀ọ̀kọ̀ wọn sí wọn lówó àwọn kan ń jó lówó níjọ náà àmókọ wọn tí wọn ò sí bẹ́ẹ̀ àwọn wá ń jẹ́ sàábé Abubakiri ábàámàkà wọn sàábé Umaru sàábé Ali sàábé Usmanu gbogbo agbárápátá wọn wá wọ̀tàn wọn rí tàn ṣe látara pé tí wọ́n ní wọ́n fi fa nábì bọ́ọ̀lù náà bàbá lọ sọ́dọ̀ àwọn obìnrin Àdíjà odidi olówó ní gbajúmọ̀ ni àmàgbà tó gbé gbogbo tó nílẹ̀ fa nábì àwọn míì náà lówó jọba Àdíjà bẹ láyé wọn ò wọ̀tàn mọ́ láyé àgbo kọ́ wọn mọ́ àmàgbà tó sọ̀pọ̀tì ànábì pẹ̀lú owó pẹ̀lú ọlá ọwọ́ á di ìyá mùsùlùmí tọ́lọ̀ wa ń sọ fún wa yìí pé bí wọ́n bá sọ̀rọ̀ ànábì àfikọ́ sọ̀rọ̀ wọn kó dàbí ọ̀là mọ́lẹ̀ ó ní ànábì yó. bíbú mi ní dàbí ní àbùsí wájú ọ̀màtú. àwọn nǹkan téèyàn fẹ́ràn tí èyí jẹ́ kéèyàn orójútu ọlọ́run kò wọ́n fẹ́ràn tí ò ní jọ fẹ́ràn ànábì ọlọ́run wá ń kà wọ́n. ìdáná àbá òkun wàbùnà òkun wáyíkí wà lókun wàásí wà lókun wàásí ìràtùkún. àtiwájú kò yàwó ni àbíkọ́jẹ́ fámìlì ni. wà á mú àlù ní gìtàrà bùtùmù wá. gbogbo tí èmu yẹn jèrè ọlọ́run tí ó dá ìfáìtì ẹ̀ tí ò ní fẹ́ kó o délé ó di ẹ̀mí ni ọlọ́run tẹ̀ ń kówó ìjọ ìkójọ òun náà jẹ́ ráyè tẹ̀ ànábì jagun. wọ́n ti jẹ́ ọ̀rọ̀ tún dábàjá ọ̀nà kàṣájà. ẹlẹ́kẹ̀ àánú kọ́ òun lówó owó tí òwò yìí ọlọ́run tí òwò yẹn òwò tẹ̀ fi ọ́ parẹ́ ẹ ń bẹ̀rù pé kẹ́kẹ́ kókó yan ọmọ kẹ́ ẹ má sọ́ọ̀tì kí wàá lọ ọmọdé bówó yẹn lọ́ọ̀ ní ọ̀jẹ́ kẹ́ra ètò ọlọ́run kẹ́ra ètò ànábì. wọ́n bàtà kìnnù tẹ̀rí dáwọn ní ha. masakinu tẹ̀rí ọ̀nà ha àwọn ilé glass house
àwọn penthouse àwọn duplex tó dùn mọ́ ayín kọjá pé àwọn ajáde lélẹ́yìí àmọ́ àtẹ̀lé ànábì kan káàkiri àmọ́ ti wàhálà káàkiri ilẹ̀. ahabba ilaykum minallahi wa rasulihi. ahabba ilaykum minallahi wa rasulihi. ahabba ilaykum minallahi wa rasulihi. ọlọ́run máa sọ àwọn àmọ́ gbọ́. sọ pé ọlọ́run ka gbọ́ kí ní ká pé a lè jẹ́ àwọn eléyìí ní wù yí lọ́lọ́run àtànẹ́bì lọ sọ lè jẹ́ àwọn eléyìí lọ́wọ́ wù yí jọ ọlọ́run àtànẹ́bì lọ àwọn eléyìí lè gbé sókè àwọn lè tì síwájú jọ ọlọ́run lọ ọ̀rọ̀ ló tì síwájú jọ ọlọ́run lọ obì ló tì síwájú jọ ọlọ́run lọ owó ló tì síwájú jọ ọlọ́run ọba lọ òbí ló tì síwájú ọlọ́run lọ àwọn ọmọ ìyá rẹ ló tì síwájú jọ ọlọ́run lọ bẹ́ẹ̀ ni fámìlì rẹ lọ wá tì síwájú jọ ọlọ́run lọ àbówò kan lójó lójú ọba jọ ọlọ́run lọ lọ́dọ̀ rẹ ojúfi ọlọ́run lọ lọ́dọ̀ rẹ ojúfi ànábì lọ lọ́dọ̀ rẹ ọlọ́run tó bá já pé lẹ́yìn òní. wajihadin fi sabilihi. àbàlẹ̀ ilaykum minallahi wa rasulihi wajihadin fi sabilihi. ìtọ́lọ́run ò ṣe àwọn kankan ń bẹ ọlọ́run èéfi tirẹ̀ àmọ́ bá ànábì ṣe tó ó sì fà ànábì tirẹ̀ bí jihadi ṣe tó jihadi ó ṣe nǹkan tó yí sí gbogbo àwọn tó bá rí tí wọ́n bá ṣẹ́kù wọ́n ti fẹ̀mí wọ́n lẹ̀ ọlọ́nkà ni wọ́n rí gbà ní gbogbo àwọn bàbá wọn yẹn wọn ò rí lọ́fẹ̀ẹ́ o wọ́n ṣe wàhálà gidigidi bẹ́ẹ̀ tó bá ka ìtàn tó bá jẹ́ ẹni tó jìnnà sí tíra tó kàtà àwọn sàábé fìtínà tí wọ́n ṣe kẹ́sìwá yìí kó tó ṣẹ́kù bọ́ bá wá ra wọn sàábé tó bá ní wúrà ṣé ádámù yẹn ọdẹ látara ni fìtínà tí wọ́n ṣe kó tó di pé nǹkan fìdí múlẹ̀ nínú ẹ̀sìn wa yìí kéé sọ̀fẹ́ o ìwọ́n tí wọn náà bá ṣẹ́kù lọ́la ọ̀fẹ́ kọ́ ọlọ́run láti ẹbí sinmi ti láì tẹ̀bí lọ́wọ́ látàrí ilà kò lè yí bí sẹ́sẹ̀ ń padà tó ọ̀bá gbọ́nà abẹ ló kù. bó tún dọ̀la kó oníjì á di ọ̀rọ̀ kò lè rọrùn mẹ́tọ̀dù bọ́lá fi gbélé ìhùn kalẹ̀ nu pé ẹ̀ ṣe wàhálà ń di ẹ̀mí kò sí ìtorí lọ́fẹ̀ẹ́ nu gbogbo wọn kó tó di pé ọlọ́run wá sẹ́wọ̀n kù àmọ́ tí máa ń ṣe wọn pé yọ compensate wọn. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. Ojihad ọlọ́run fi ṣe ọlọ́run ní sórí ìjẹ́ gbé gbogbo nǹkan wọ̀nyí. àbá ilaykum minallahi wa rasulihi. òun lẹ́bí fẹ́ sí ju ànábì lọ òun lẹ́bí fẹ́ sí ju kẹ́ jagun fọlọ́wọ́n ọba lọ. atarabasu. tarabasu ọlọ́run ló bí ọ̀kan mi. ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ṣe òun náà ni ẹ máa ṣe. tarabasu ẹ máa bá bọ̀ wá. atarabasu. ọlọ́run ni ẹ múra sí. atarabasu. ọlọ́run ẹ kú sẹ́. atarabasu. ọlọ́run ni ẹ máa jáde ẹ máa dájọ́ ọ̀yàléyà. tarabasu ọlọ́run ẹ máa bọ̀. àtàyà tí àlá ìyàwó rí. títí ìtọ́jọ́rọ̀ wọn fi síbẹ̀ yìí pé kí wọ́n má kororo. gbogbo ibi tó ọba ní tàtà bá wà kì í yá. gbogbo ibi àtà bá wà kì í yá o. ó ní lè dáyà ni o inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahrin tanazzalul malaikatu war-ruhu fiha bi'izni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr fa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin. gbogbo ibi tí àtà bá wà olúwa mi náà lẹ́ẹ̀lì. bàtà àjàdìbí náà fìlà tálákà àṣà àyẹ̀bù àṣàkárà bùkámà fàámà mahmuda. àti àṣà àti àtà kìí yá. ọlọ́ni ọlọ́run ò ní fẹ́ pé o sì ní sùúrù oṣù wa kánjú ọlọ́run ọ̀kọ́jà abájọ́ kan lù tọ́lọ́ ti sàdéhùn káfá náà pé iná ńlá à
láyé ìsálí máa dá ìdá àkàtà òun lábẹ́ òfòlétí àwọn kankan méjì ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí àánú ẹ̀ fi pọ̀ lórí àwẹ̀dá pàápàá jùlọ àwọn ahúmà náà ọ̀kanú ẹ̀nu ẹ̀kejì rẹ̀ ní pé àdìsí ànẹ́nà pé iná ńlá yàtọ̀ wá sí. à ń ṣe yìí. à ń ṣe yàtọ̀ ká ní ìwùmọ́tì. máa wà sí wàtàbí ìṣùdú rere. máa làm tá a máa lẹ̀ àbúyẹ̀fọ̀. wí bọ́ọ̀bá ìwọ náà wà ń bẹ̀. Inna Allaha la tajawaza an ummati ma waswasat bihi suduruhum ma lam yaf'al aw yatakallam aw yakul. ma lam yaf'al aw lam yakul. Ètùmọ̀ ẹ̀ ní yí pé ibi tí àwọn Ọlọ́run dédé àwọn ẹ̀dá Ọlọ́run ní ànábì lọ́lọ́run sọ fún òun pé àwọn wúmà tiẹ̀ yóò tajawaza an ummati gbogbo táwọn àjọ sọ àwọn pé tọ́jú ó wí bẹ́ẹ̀ à ń ṣe nǹkan míì ní ìsìn tọ́já sí pé àwọn àjọ ànábì yóò ṣe tọ́lọ̀ ti gbá wọn mú gbogbo ẹjọ́ tọ́lọ̀ gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ nílẹ̀ Al-Qur'ani tí ń sọ iye ọ̀nà tó ń fi gbáwọn èèyàn mú yẹn ní tí wọ́n ṣe tó fi gbẹ́ ní kọ̀ọ̀kan wọn mú àwa ti ṣe dọ́gbù ẹ̀ nísìsiyìí tí wò wá ran ó ní mi ni ń. wà mí ipe àwọn wàkúlá Ọlọ́run ní gbogbo àwọn tí ń sọ yìí ìjọ Musa bẹnu wọn ìjọ Nuhu bẹnu wọn ìjọ Ibrahim bẹnu àwọn àjọ ànábì mi Ọlọ́run ní gbogbo wọn ni mo bá mú àkàtì náà Ọlọ́run ní bẹnu wọn. mọ́ni àrísálìlá ẹlẹ́yìn àsìfà. èyí mo fi bá wọn ní pé mo fa atẹ́gùn àrísálìlá ẹlẹ́yìn àsìfà atẹ́gùn mọ̀dà sí wọn mo fi bá wọn jà mo fi ká wọn lẹ̀. wà mí ni mọ́ni àkàtà tí ó sọ ẹ̀ hà. àwọn mi bẹnu wọn igbe mo ní mọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọjà mọ́ mo dì sọ́ wọn pẹ̀lú gbé. wà mí ni mọ́ gàtà fúnra mi ilẹ̀ àrídọ̀. Ọlọ́run ní bẹnu wọn akálẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ni mo ní kílẹ̀ ọ̀ká mọ́ wọn lẹ́sẹ̀ mo fi dì sọ́ yìí wọn. wà mí ni mọ́ni àgẹ́gẹ́. Ọlọ́run ní bẹnu wọn bí ìjọ Nuhu mo tẹ̀ wọ́n ní mo pẹ́rí sí wọn ní. wà á máa kánà lọ́wọ́lì ẹ̀sìn ni wọ́n wú. Ọlọ́run kì í ṣe pé mo ṣàbòsí fún wọn. wà lọ́ọ̀kì gàánú. àwùjọ ẹ̀sìn ni wọ́n wú. Ọlọ́run náà wọ́n ṣàbòsí fúnra wọn tí mo fẹ́ lò ní pé sórí tí kọ̀ọ̀kan wọn ṣe ìhun tó fi pa wọ́n rẹ̀ wù. Odidi rẹ̀ àwọn àyùmọ̀ nẹ́bí àwọn míì ṣe. Àmọ́ nù ráàmà rẹ̀ lórí wa torí ta nẹ́bí òun ní gbólóhùn àdìsí pé mi Ọlọ́run ọba yẹ́tàjọ́ wọ́ọ̀tì àdìmọ̀ tí bá wà sí wàsá tí mi ìlú. Ọlọ́run ànábì lọ́lọ́run ní àwọn àjọ mi ìmọ̀ òun máa ṣàmójúkúrò fún wa máa wà sí wàsá tí mi ìlú sísùnú yìí pẹ̀lú nǹkan tí máa ń lọ tí ń bọ̀ nínú gbáyà wọn èyí ní mú wọn pẹ̀lú ẹ̀. ما لم تعمل أو تتكلم ما لم يعمل أو يتكلم. tí wọn bá ti ṣe ń ṣe tí wọn ń rò lẹ́mìí wò tí wọn bá ti fi ṣiṣẹ́ أو يتكلم. tí wọn ò sì sọ lọ́rọ̀ àmọ́ tí wọn bá ti fi ṣiṣẹ́ tí wọn bá ti sọ lọ́rọ̀ ìmú wọn inú ráàmù Ọlọ́run ni ráàmù kejì ni yí pé iná ńlá à. àyùmọ̀ lílì sọ níbi àtà ìdá àkàtà lámú ìrẹ̀fẹ̀lì tí ó. ẹgbẹ́ máa lọ wọn àbòsítẹ̀ ń ṣe táwọn àkájí ṣe kọjá láwọn ìjọ ànábì kan tí mo mú ọ lódìdí nítorí ànábì lára tẹ̀yìn yín máa lọ yín lára. àtà ìdá àkàtà wọ́n á fàyè lẹ̀ fún yín àyè yẹn ni yí pé àtà. ìdá àkàtà lámú ìrẹ̀fẹ̀lì tí ó. wọ́n rí i pé àtà ìsá àṣà òun tó lo bí àdìsí àtà náà lóró lọ́hùn yìí pé fátàrà àbáṣu. àtà ayé tí yàrá òbí àwòrán wallahu la yahdi qawma fasiqin. ọ̀rọ̀ bá pẹ́ fẹ́tà nẹ́bí ẹ̀ ní fẹ́tà nẹ́bí mọ́ ẹ̀ tẹ̀lé ànẹ́bí lọ jihadi mọ́ ẹ̀ ṣe dáadáa pẹ̀lú ànẹ́bí mọ́ àwọn ọlọ́mọkè bàtàrà bàzú. ìfi ń jẹ́ sí pé Ọlọ́run bùkátà káfẹ́ tòun bó ṣe bùkátà káfẹ́ tòun yẹn ló wá bùkátà káfẹ́ tà nẹ́bí. ànẹ́bí lọ́nà tí wà láàrin sáárọ̀ lọ́wọ́ mi.
tó máa jẹ́ lè sọ pé kúlí ìkùntù ìbúdàlá bá tẹ̀bí rúyìn. lórí ìdùnnú kò mọ́ ńlá o. wọ́yẹ kì bí lẹ́kùnrin ló bá kún ọ̀la ògà fún ọ̀yìn. àdéhùn ni o. àdéhùn ni ìkùntù ìbúdàlá bá tẹ̀bí rúyìn. yóò bí bí kún ọlọ́wọ́ ìfẹ́ràn wọn. wọ́yẹ kì bí lẹ́kùnrin sì foríjì wọn. ló bá kún ọ̀la ògà fún ọ̀yìn. àdéhùn tọ́lọ̀ ṣe ọlọ́mọsà musẹ lórí gbogbo wa. ọlọ́run kó musẹ lórí gbogbo wa. wọ́n lápá fẹ́ ànábì ọlọ́mọsà fẹ́ wa. ọlọ́run kó fẹ́ ànábì ọlọ́mọsà fẹ́ wa.